tó bá jẹ́ ohun tí mo sọ lórí nǹkan yìí tó bá jẹ́ irọ́ ni kí Ifá pa mí jẹ kí lẹ̀ mú mi bọ́ tí ò bá ti ṣe rọ́ kí Ifá kó là mí kọ́nà sí kọ́nà là gbogbo nǹkan tẹ̀ rí yìí o. akójúmọ́ gbogbo ọmọ Yorùbá o yóò dàdúrà wá gbà o. orúkọ tèmi ní Fáyẹmí Okunlaja Vita ìbẹ́ nìkan kan fa wàhálà tó bá ti tọ́ mi o. mo jókòó níwájú ilé mi ń bí níwájú ṣọ́ọ̀bù ìyàwó mi ń bí lánàá ni mọ́là kan dé náà tó ń tọrọ owó ó dẹ̀ dé mo rí pé bó ṣe wáyé eléyìí kì í ṣèyàn lásán ó mú ọ̀pá kan dání ọ̀pá yìí ó dì mú lórí báyìí ó fi ń tẹ̀lé ó ń rìn bí pẹ́ńtẹ́sẹ̀ ń dùn wọ́n á ní kó kó wájú ilé mi ó dẹ̀ kó wájú ṣọ́ọ̀bù ìyàwó mi ó tún bọ́ sẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù àwọn télọ̀ tó wà ń bí báyìí tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí nínú ilé mi náà kọ́mpáì mo ní kó kúrò ń bí kó máa lọ mo ní kó máa lọ tí mo sọ pé kó máa lọ báyìí tó máa ṣe báyìí mo tó yọrí ẹ wò kò ṣe pé mi ò parọ́ mọ́ ẹ ti rọ́pàá yìí ṣẹ́rí ọ̀pá yìí ló yọ straight ẹ wo ohun tó wà lórí ẹ̀ iṣẹ́ ti rí ríǹgì rẹ̀ ń bí o oògùn ní ẹ̀dẹ̀ rọ́pàá yìí bó ti ṣe dán tó ẹsẹ̀ tó ń ṣe báyìí kò dún tó nígbà tí mo gbà lọ́wọ́ ẹ̀ ó mú ọ̀pá yìí lẹ́sẹ̀kẹsẹ̀ ó là mọ́ mi lórí ni. ẹ wá gbọ́n táwọn ọlọ́pàá tó ń sọ lórí kéèsì ẹ̀yin èèyàn kẹ́ ẹ lè mọ̀ pé àwa Yorùbá là ń gbógun tira wa o ọ̀rọ̀ àwọn Fúlàní yìí kò gbójúbọ̀rọ̀ mọ́ o àfi ká yá a múra gírí látàrí ìgbésẹ̀ tí àwọn Fúlàní afẹ̀míṣòfò yìí tẹ́ ń gbé tẹ́ ẹ̀ bá gbàgbé tẹ́lẹ̀ inú gbóná ti ń sọṣẹ́ ṣùgbọ́n báyìí kódà wọ́n ti ń wọlé lọ bá àwọn èèyàn látàrí pé kò sí ẹ̀rù kankan fún wọn mọ́ ẹ wo ẹ wá mọ tó tún wá yà mí lẹ́nu jù bàbá yìí tún wá sọ àwọn ọ̀rọ̀ kan látàrí wọn ní nọ́mbà kan tó wá pe àwọn lórí ìṣẹ̀lẹ̀ yìí ìyẹn láti àgọ́ ọlọ́pàá ẹ súnmọ́ bí ẹ wá gbọ́n tí àwọn ọlọ́pàá tí wọ́n ń bá bàbá yìí sọ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ èèyàn wà ní ilé ẹ̀ Fúlàní dẹ̀ ló ń da gíbò lórí àwọn ọlọ́pàá ẹ tún wá gbọ́n tí wọ́n sọ. nọ́mbà kan pè mí ó há ìdí ẹ̀ pé tó bá ti dọ̀la gbogbo nǹkan yìí máa kó bọ̀ station èmi ò kó lẹ̀ o mo fi fábúra ẹ fẹ́ gbà kẹ́ ẹ kó fún wọn padà kí n máa bọ̀ ń bí kìnnìkan ní kankan ẹ wá mú mi o èmi náà ti pọn fámìlì mi mo ti pé lọ́yà mi gan kò ṣe tá ilé implicate mi tó bẹ́ẹ̀ pé èmi ni mo pa Fúlàní tàbí mo yẹ ń gbogbo ìlọ́ṣọ́ mọ́ mi lọ́nà lẹ́yìn tí mo gba gbogbo eléyìí tó jápa ẹni Yorùbá pààyàn ó ṣe jẹ́ Yorùbá alábọ̀dé lẹ́ ń tẹ̀lé gangan náà èmi ọ̀rọ̀ àdúgbò ni ẹ kọ́kọ́ wá sádùúgbò kẹ wá béèrè lọ́rùn tó wà ládùúgbò kó má jẹ́ pé àwọn àtọ̀ ẹ béèrè pé ṣé òótọ́ ni tó ń sọ àbírọ̀ o nítorí ilé Èkó local government èmi wá station kò sí tí mo fẹ́ ẹ lè wá o ọ̀tún tó bá ṣẹlẹ̀ ṣá ó ṣẹlẹ̀ ni ẹ lè implicate mi ó yẹ kí n kámẹ́rà ẹ̀yìn mọ̀ pé ogun ń bọ̀ gbogbo wọn tó ń pààyàn kiri inú igbó tó ń ṣe mẹ́ni ṣáà ń rìkọ́ọ̀dù wọn mélòó lẹ́nìbọ̀dì lè defend ìhun tí mo ó bá pẹ́ lánàá ẹsẹ̀ mi ìjẹta èmi ni mo pa kí n tó ṣe fídíò lánàá ẹ wẹ́pẹ́ mi mo pa ń jẹta ẹni kí n máa fídíò ẹ̀ pẹ́ kó escape ẹ̀yin lè dúró de ogun tó bá di irú ẹ̀ anybody yóò ní ìjàpá ẹ wá sọ pé ẹ yẹ kí evidence wà ẹ wá sádùúgbò tí ó bá ṣe evidence èmi ẹ lè gbélé ìlọ́ọ̀ mi in case tọ́rọ̀ bá di court ẹ lè rán wọn wá tó rán wọn ẹ̀yin àti wọn ló ń gbó fún yín lóúnjẹ wọn ní sẹ́ríkì wọn ní kíní kan àtọ́wọn gbogbo anybody mu ẹ lè gbà yín lọ́ọ̀ mi Ọlọ́run ọba ń gbọ́ òṣè mi nìkan kọ́ mo ní wọ́ọ̀dù lónìí wọ́ọ̀dù lónìí tọ́ máa gbà lọ́la ẹ lọ mọ́lọ́ ẹ wá síbi lọ́la ẹ wá gbé mi gbogbo ẹbí mi ti gbọ́ anybody ti gbọ́ ẹ ọlọ́pàá onírò òṣì ẹ ò lè mo ti wá sí ẹ wá gbé. sẹ́rí pé àwọn èèyàn yìí ló ń fáwọn Fúlàní náà ń fún wọn lágbára sẹ́rí pàápàá jùlọ ọ̀pọ̀ ìwà táwọn Fúlàní ń wù àfọwọ́fà wa ló pọ̀ jù látàrí ìbọ̀dé tá à ń gbà fúnra wa ta ló lọ rìpọ́ọ̀tù fáwọn ọlọ́pàá ní station tẹ́ fi wá ní ẹni tẹ́ lọ dagi bò lórí ẹni kó kó igi wá sí station. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká jọ dá sọ̀rọ̀ yìí o ká mọ̀ gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ́ǹtì wa torí mi ò mójú tẹ̀yìn fi ń wò ẹ jẹ́ ká mọ̀ gbọ́ èròǹgbà yín lórí ọ̀rọ̀ tí bàbá yìí ṣàlàyé òun àti àwọn Fúlàní. tẹ́ ẹ bá lísìn sí ọ̀rọ̀ tí bàbá yìí sọ tòótọ́ ẹ mọ̀ pé wọ́n mọ tí wọ́n ń sọ wọ́n ló yẹ kán kọ́kọ́ wá sádùúgbò kán wá ṣe investigation tó ṣẹlẹ̀ láàrin àwọn àti Fúlàní tó ń da gíbò àwọn lórí. ẹ̀yin èèyàn ẹ wò ó ẹ mọ̀ tó ń wá jẹ́ ń gbà yín lákòókò wọn ò tún sí fọ́nrán kan sílẹ̀ tẹ́tùn bọ́ àlàyé tí bàbá yìí sọ. ẹ wò ó tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín lè tẹ́ bá ìkànnì pàdé a kí yín káàbọ̀ pé ẹ káàbọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ tẹ subscribe button yín kẹ́yìn náà kẹ́ lè mọ láǹfààní bàbá tó ṣe mú fọ́nrán wá sórí ìkànnì lóòrèkóòrè ẹ má wàá gbàgbé àdéhùn àlàmúṣẹ pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mo wá sí etí ìgbọ̀nyín tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fi etí ara yín gbọ́ bó ṣe ń lọ lórí ìkànnì wa ẹ wo ẹ tún jẹ́ ká gbọ́ fọ́nrán ìṣíwájú sí bẹ́ẹ̀ ṣe ṣàlàyé ọ̀rọ̀. gbogbo ìlú yìí lè sọ sí o
pátá gbogbo wọn tó wà street tó wà ládùúgbò bí Oore Ọ̀fẹ́ hospital nílùú Ìtòrí Èkó local government kábíyèsí bàbá wa Kámọ́ gbogbo àwọn tí àwọn sẹ́ríkì wọn bírú ọkùsàgbàǹkó ẹ bá sọ fún wọn kó bá kìlọ̀ fún àwọn fámìlì wọn tó ń tọrọ bára kó máa lọ tọ lọ́dọ̀ ẹbí wọn kó máa yà street wa mọ́sà o ní sáìdì ibi tí aláwọ̀ ẹkùn ojú burúkú tó jẹ balẹ̀ agbọ̀n ẹrùkù tuntun sí àdúgbò yẹn ní o lèmi ń gbé èmi ní balógun ẹ̀hún èmi ní balógun aláwọ̀ o ṣẹ́ ń gbọ́ tí mo yẹ gbọ̀ páyì lọ́wọ́ ẹ̀ tọ́yàn ń lọ pé kí n filẹ̀ fún tí mo lọ́mọ ọlọ́ tí mo gbà mí ti ṣe tán báyìí ó ti fa ilé ìjáde tó bá fa jáde báyìí mo ní tó gbélé mi báyìí mo sáré gbà lọ́wọ́ ẹ̀ pápápá òun rèé o gbogbo yẹn rí ẹ̀yin ò bá ogun ti dé sógun state o ohun tí mo gbà lọ́wọ́ mọ́lá gbogbo ẹ á bèrè street bí o tó bá jẹ́rọ ni mo pàdé Èkó local government ní street Oore Ọ̀fẹ́ hospital opposite tẹ bá ti kọjá yàrá hotel bí tẹ yàrá kọ́ tiẹ̀ sí yẹn ẹ̀yẹ gbàbẹ̀ wọlé street ibẹ̀ ni ilé tèmi mi ní ifá ẹ̀mí okùn lájà bíi ta o gbogbo tí mo gbà lọ́wọ́ mọ́lá lánàá rèé o gbogbo aládùúgbò wọ́n lè sọ sí o ẹ ti rí ó la ilé ìmọ̀ mi lórí ni ko ẹ mọ̀ pápá yìí náà fi ń pa àwọn ẹran tó ń pa tó máa ń tà fún yín dédé yìí ẹ dẹ̀ mọ̀ pé ọ̀pá kan ni Fúlàní fi ń dàgbà màálù wọn lórí àwàkọ́ o wọn fi ya ẹnìkan ohun tí mo gbà lọ Fúlàní lánàá rèé today is Thursday bá àná ní sí Wednesday òun ni o mo ti mọ́là mo gba ilé ìlọ́wọ́ ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ní tó ń ṣe bí pẹ́sẹ̀ ń dùn pẹ̀lẹ́sẹ̀ tó ẹsẹ̀ òdún o ló fi jápa o ẹ lè wá o gbogbo ẹ̀yin ọba wa ẹ bá sọ fún àwọn mú Fúlàní mọ́là wọ́n ti wà ní junction to junction àtọ̀ tó ń ta àti kìíní wọ́n fi ìlú ilẹ̀ fún wa ẹ̀yàn bá ṣe wèrè bí ọ̀pá wọn iná máa fi pa wọn o ohun tó là mọ́ mi lórí ó dín bá ó là mọ́ mi lórí ni ó yẹ rí gangan ni. tọ́ ẹ̀yin èèyàn wa níta tó ní ká tó mú wá sí etí ìgbọ́yín rè o ṣe rí i pé wọ́n ní ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ́ ntẹ́yìn náà bá ní lérògbà láti sọ ẹ jẹ́ ká gbọ́ ní kọ́mẹ́ǹtì wa ibi tá a fi àdàgbẹ́tò ìsọlẹ̀ sí rè lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà má gbàgbé àdéhùn àlàmúṣẹ pé gbogbo nǹkan tó bá lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá lọ́lọ́kan òjọ̀kan sórí ìkànnì wa ẹ wo bó bá tún ṣe ń lọ àátùmọ̀ mú wá wá sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé orí wa ò ní gbàbọ̀dé o a ní bọ́ sọ́wọ́ abíní ẹni ire báyìí lójú owó rí ire lójú ọ̀la rí ire lójú gbogbo wa mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.